Ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàbọ̀ sí orí ìkànnì akẹ́kọ̀ọ́ òfin láti Abdullahi Adebayo Academy. Orúkọ mi ni Abdullahi Adebayo Abdullahi. Ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ohun kan tí a ti ń ṣe ní ọdún tí pẹ́. Ṣùgbọ́n ètò ìdìbò tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó ní àwọn ìwà ọ̀daràn kan, ohun ẹ̀sùn àti ìjìyà tó rọ̀ mọ́ ètò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ń ka díẹ̀ fún nínú àwọn ẹ̀sùn àti ìwà ọ̀daràn eléyìí tí ó ṣe ṣe kí ẹnìkan ti àtàrà ìṣẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ máa bá mi kà lọ. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn nǹkan tí à ń ṣe ni ló ní òfin kan àbí kejì eléyìí tí ó là kalẹ̀ tí a sì ń lò tí a ń tẹ̀lé láti ṣe àwọn nǹkan yìí. Ètò ìdìbò fún bí àpẹẹrẹ ìwé òfin eléyìí tí ó ń ṣe kòkárí ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà òun ni a mọ̀ sí Electoral Act of 2022. Ìwé òfin yìí òun ló sì ka àwọn ẹ̀sùn kan eléyìí tí ó ṣe ṣe kí ẹnìkan kí ó ṣẹ̀ látara ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Àkọ́kọ́ níbẹ̀ ń pè yín sí àkíyèsí wípé káàdì ìdìbò tí wọ́n fún wa èyí ò ní PVC wa eléyìí tí wọ́n fún wa níjọ́ tí a lọ fi orúkọ sílẹ̀ fún ìdìbò kì í ṣe dúkìá wa, dúkìá INEC òun ní í ṣe. Sídìí eléyìí káàdì yìí a lè ta a sì lè rà lọ́wọ́ èèyàn. Bákan náà a gbọ́dọ̀ bà káàdì yìí jẹ́. Ẹni tí ọwọ́ bá tẹ̀ wípé ó ta káàdì ìdìbò rẹ̀ àbí wọ́n mú ẹnìkan wípé ó ra káàdì ìdìbò lọ́wọ́ ẹnìkan, ìwà ọ̀daràn eléyìí tí ó ní ìjìyà nínú ni. Ìjìyà rẹ̀ jẹ́ ẹ̀wọ̀n ọdún 2 àbí kí irú ẹni tí ọwọ́ pálábá rẹ̀ bá ṣe ibi báyìí ó fi ẹ̀wọ̀n àbí kí ó san owó ìtanràn 500,000 naira tó fi dípò ẹ̀wọ̀n lílọ. Ṣé rí i pé ọ̀rọ̀ tí ó ní agbára tí ó sì yẹ kí gbogbo wa ká ṣe àkíyèsí rẹ̀ ni. Ọ̀dà bí ẹnìkan bá wá jẹ́ bàbá wa àbí ìyá wa àbẹ́gbọ̀n àbábúrò ojúlùmọ̀ àbí ìyẹ̀kan àbí ọ̀rẹ́ wa, ǹjẹ́ a lè lọ sí ibi tí wọ́n ti ń dìbò ká lọ bá irú ẹni bẹ́ẹ̀ kì? Irọ́, òfin ní a gbọ́dọ̀ dán irú ẹ̀ wò. Ẹni tó bá dán irú eléyìí wò, òfin ní pé kí irú ẹni bẹ́ẹ̀ ó fi ẹ̀wọ̀n ọdún kan gbáko àbí owó ìtanràn 100,000 naira ó fi gbára. Ṣé rí i pé eléyìí náà ó ní agbára ó sì lè kẹta. Ẹ̀kẹta níbẹ̀ òun ni kí èèyàn máa gbé ìròyìn eléyìí tí kò rí bẹ́ẹ̀ àbí ká sọ pé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri ní ọjọ́ ìdìbò láti fi dá ìpayà ohun àìrójúráyè kalẹ̀ sí ọkàn wọn tí ó fẹ́ dìbò láti mọ́ lè jẹ́ kán jáde lọ dìbò. Irú nǹkan yìí náà ẹ̀sùn tí ó ní ìjìyà nínú ìwà ọ̀daràn ni lábẹ́ ìwé òfin. Iye tó kún ni pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ múra bí àwọn èèyàn tí wọ́n ń ṣe bùkárí èyí ò ní àwọn electoral officers. Èèyàn gbọ́dọ̀ múra bí bóyá látara kéèyàn wọ aṣọ wọn ni àbí kéèyàn lo káàdì ìdánimọ̀ àbí kéèyàn sọ ọ̀rọ̀ bí wọn àbí kéèyàn rin àwọn nìkan. Ilé tó ṣe wípé àwọn electoral officers yìí àwọn nìkan ni wọ́n lè rin irú rẹ̀ láti fi ṣì àwọn èèyàn lọ́kàn láti jẹ́ kí wọ́n mọ mú wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n ń ṣe kòkárí ètò ìdìbò yìí. Ẹni tí ọwọ́ bá tẹ̀ ní agbọ̀n ti ibi owó ìtanràn 1 million naira irú ẹni bí ọ̀sán àbí irú ẹni bẹ́ẹ̀ lọ sí ẹ̀wọ̀n fún oṣù 12 gbáko. Ẹni tí kò bá wá ní àṣẹ àti agbára tí ó bá wá mú ìkan lára àwọn èròjà ìdìbò bóyá ballot paper àbí ballot box àbí ìkan èyí owó yọ jẹ látara àwọn èròjà tí wọ́n fi ń ṣe ètò ìdìbò tí ó wá mú tí ó wá ba ìkan lára àwọn èròjà yìí jẹ́, ìwà ọ̀daràn ni. Ẹni tó bá dán irú ẹ̀ wò fún ti la irú ìjìyà tí irú ẹni bí ọ̀jẹ̀ kalẹ̀ fún. Àbí ẹnìkan ó lọ sí ayédèrú káàdì ìdìbò láti fi dìbò ní ibùdó ìdìbò ní ọjọ́ ìdìbò ìyẹn registration card PVC eléyìí tí à ń gbà tí ẹnìkan bá lọ sí ayédèrú ìyẹn counterfeit ó lọ sí counterfeit ẹ̀ ó wá mú jáde tí ó fẹ́ lọ fi dìbò ní ibi tí wọ́n ti ń ṣe ètò ìdìbò. Irú eléyìí náà ìwà ọ̀daràn ni. Àti ẹni tí ó bà èròjà ìdìbò jẹ́ àti ẹni tí ó lọ sí ayédèrú káàdì ìdìbò. Ìjìyà kan náà ni òfin là kalẹ̀ fún àwọn méjèèjì eléyìí tí ṣe yálà kí irú ẹni bẹ́ẹ̀ san owó ìtanràn 1 million naira àbí kí irú ẹni bẹ́ẹ̀ lọ sí ọgbà ẹ̀wọ̀n fún ìgbà tí kò dín oṣù 12. Bí èèyàn bá wá jẹ́ jàǹdùkú tí ó wá lọ sí ibùdó ìdìbò bẹ́ẹ̀ ọ́ látara pé ó ti rí pé ní ibùdó ìdìbò eléyìí kò ní pe àwọn tí ó bá lọ níbẹ̀ kí irú ẹni bẹ́ẹ̀ kí wá lọ jí àpótí ìdìbò. Bí èèyàn bá jí àpótí ìdìbò ní ọjọ́ nígbà tí àwọn ìdìbò lọ́wọ́ ẹ̀sùn ó ní agbára lábẹ́ òfin
òfin sì ti fi ìjìyà kalẹ̀ fún ẹni tó bá dán irú eléyìí wò náà. Kí ni ìjìyà tí ó wà fún ẹni yìí ní ẹ̀wọ̀n ọdún 10 gbáko àbí kí irú ẹni bẹ́ẹ̀ san owó ìtanràn tí kò dín ní 50 million naira. Kódà kí yẹn bá kàn gbìyànjú láti dán irú eléyìí wò, èyí ni kí yẹn bá gbìyànjú láti jí àpótí ìbò gbé, àtẹni tó jí gbé àti ẹni tí ó gbìyànjú láti jí gbé, ìjìyà kan náà ni òfin là kalẹ̀ fún àwọn méjèèjì tí ọwọ́ pálábá wọn bá ṣe ìwé. Bí èèyàn bá sì lọ sí ibùdó ìdìbò tí irú ẹni bẹ́ẹ̀ tó wá ń da ìbò rú, irú ẹni yìí náà ti ṣẹ̀ sí òfin tí ó sì ṣẹ̀ sí ní ìjìyà nínú. Ìjìyà tí ń bẹ fún irú ẹni báyìí jẹ́ ẹ̀wọ̀n oṣù 12 àbí kí irú ẹni bẹ́ẹ̀ san owó ìtanràn 500,000 naira. Bí wọ́n bá wá mú ẹnìkan ní ọjọ́ ìdìbò tí ó ní ju káàdì ìdìbò kan lọ lọ́wọ́ rẹ̀, tí wọ́n bá fi lè bá káàdì ìdìbò kan lọ lọ́wọ́ èèyàn kan ní ọjọ́ ìdìbò, ìwà ọ̀daràn ni ó sì ní ìjìyà nínú lábẹ́ òfin. Irú ẹni yìí yóò jẹ̀bi láti san owó ìtanràn 1 million naira àbí kí irú ẹni yìí kó lọ sí ẹ̀wọ̀n fún oṣù 12 gbáko. Ẹ wo àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn ohun ìjìyà eléyìí tó rọ̀ mọ́ ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà púpọ̀ lọ jàǹtìrẹrẹ. Díẹ̀ ni mo mú wá fún yín nínú rẹ̀ ní dédé àsìkò yìí. Orí ìkànnì Akẹ́kọ̀ọ́ Òfin wa láti Abdullahi Adebayo Academy. Ẹ lè darapọ̀ mọ́ wa ní orí ẹ̀rọ móhùnmáwòrán YouTube àti ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook pẹ̀lú orúkọ wa tí ṣe Abdullahi Adebayo Academy. Ẹ sì tún lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò ní móhùnmáwòrán yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ wò láti ìbẹ̀rẹ̀ títí di ìgbà míì tí èmi àti ẹ̀yin láti wá pàdé ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin ní àyè tí a sì mọ̀ kọ́ nípa òfin orílẹ̀ Nàìjíríà ní èdè àbínibí Yorùbá. Orúkọ mi ni Abdullahi Adebayo, ọmọ ABDULRAUF.